ẹ̀yin tí wà nílé, ẹ̀yin tí wà lóde, ẹ̀yin tí wà káàkiri àgbáńlá ayé, àwọn káàbọ̀ sínú oṣù tuntun. A káàbọ̀ sínú oṣù ìkẹ́, oṣù àlùbáríkà, oṣù tí Nàìjíríà tó gba òmìnira, oṣù tí òmìnira máa dé bá gbogbo wa nílé, lóko, nú ẹbí, nínú iṣẹ́, láṣẹ Èdùmàrè. Lórí ètò lẹ́ni a ti dé bá ṣe ń dé o, torí àwa náà ni àwa tún kọ́ Elédùwà ní síwájú. Ẹ sì mọ̀ pé Elédùwà ló máa ń jẹ́ káwa dé, tá bá ti dé lórí ètò àṣírí ayé yìí, ẹ̀yin tí wá ti mọ̀. Tá bá sì ti wọnú oṣù tuntun báyìí, lẹ́yìn tí wá ti máa jókòó pé àwọn kìíní, àwọn ṣé bàbá yìí ò ní sọ̀rọ̀ ni, ṣé bàbá yìí ò ní sọ̀rọ̀ ni, àwa náà ṣe máa ń fún yín ní nǹkan tẹ́ fẹ́. Ẹ yàrá nǹkan tẹ́yin fẹ́ làwa máa ń fún yín, bàbá àbí kìíní. Ó ṣe yèyí oge. Bàbá aṣọ yín green ló yẹ kó wá. Ókè ó ti rọ, èmi ti wọ green, èmi ti ní green lára, ẹ̀yin ti wọ white. Ọ̀sẹ̀ máa ń jowú ìjọ márìjì rẹ̀ ká tó rọ̀rọ̀ sọ. Ohun tó ń sọ yìí ní ìsọfọ́kọ rẹ̀. Ẹ̀tọ́ bàbá àwọ̀ ní oṣù tuntun, oṣù kẹwàá ọdún. Ọlọ́mọdé aṣọpọ̀ rẹ̀. Aláwọ̀ àmì ká tó dijú ká tó lajú ń sìn, àti sọ pé happy new bọ́ sí 2024. Ó kò oṣù méjì báyìí. Bẹ́ẹ̀ni o. Bàbá tá a bá wá sọ̀rọ̀ nípa oṣù kẹwàá ọdún, ìyẹn October, irú oṣù wo ni? October ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ọmọ mi. Oṣù ọlá, oṣù yìí. Sórí ọmọ tí wọ́n bá bí ní oṣù yìí, ọmọ ológo ni máa jẹ́. Ní October. Bọ̀tí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ẹlẹ́gbẹ́ ní pọ̀ nínú ẹ̀. Ọmọ ẹlẹ́gbẹ́ ló máa ń pọ̀ nínú oṣù yìí. Torí pé kí ni àwọn Yorùbá máa ń pe àkókò yìí ní àkólé, àkótà. Àkólé, àkótà. Tẹ bá sá èlùbọ́ díẹ̀, òjò tó ń ṣe bí à ń fẹ́ rọ̀, wọ́n á tún sáré lọ lè kó. Wọ́n bá sá gàrí díẹ̀, òjò tó ṣe bí a fẹ́ rọ̀, á tún sá ni wọ́n fi máa sọ pé àkókò àkólé, àkótà ńlá wà yìí o. Sórí ọmọ oṣù yìí, ọmọ olóríire ló máa ń jẹ́. Bọ̀tí ó níṣẹ́ tí wọ́n lè ṣe, ó láṣọ tí wọ́n gbọ́dọ̀ wọ̀. Wọn ò gbọ́dọ̀ máa wọṣọ dúdú. Ìyẹn ní àwọn October. Wọn ìwọṣọ dúdú, wọn ìwọṣọ dúdú. Sórí aṣọ dúdú kì í bárawọ̀ wọn mu. Aṣọ dúdú ìbárawọ̀ wọn mu. Wọn kò yẹ kó máa fa sìgá. Nǹkan bí iná kò kì í bárawọ̀ wọn mu. Kí ni mo wí? Àwọn nǹkan bí iná kò kì í bárawọ̀ wọn mu. Sọ wá ní kí ni ìràwọ̀ wọn jẹ mọ́? Nǹkan omi, nǹkan tútù nìràwọ̀ wọn jẹ mọ́. Torí pé kí ni inú òjò ló jẹ́, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìgbà náà ọmọ omi ló máa ń bọ́ sí. Kí wá ní àwọn ìpèníjà tó máa ń rí àtọkùnrin àtọkùnrin? Àsórí ọ̀pọ̀lọpọ̀ wọn ìpèníjà tí wọ́n máa ń ní ni pé wọn ì sábà lórí ọkọ tó bá jóbìnrin. Àwọn máa ń gbọ́kàn léèyàn, bọ̀tí àwọn èèyàn máa ń dà wọ́n. Àwọn máa ń gbára léèyàn, àwọn èèyàn máa ń dà wọ́n. Èyí tó bá jẹ́ ọkùnrin wọn, àwọn èèyàn náà bẹ́ẹ̀ náà ni. Obìnrin wọn máa ń nígbèjà lórí obìnrin. Obìnrin wọn máa ń nígbèjà. Wọ́n máa ń níkọsẹ̀ nípasẹ̀ obìnrin. Ìyẹn àwọn ọkùnrin wọn. Àwọn ọkùnrin wọn náà. Ẹ wò ó, tá bá ní ká máa bá October lọ. October yìí. A di pé a máa fún gbogbo àwọn èèyàn ní gbogbo ẹ̀. Ẹ bá wa dárúkọ bí èèwọ̀ mélòó tán lè tó. Ṣé rí àwọn èèwọ̀ wọn ni pé tí wọ́n bá sùn, ìràwọ̀ wọn kì í fẹ́ kí wọ́n máa paná sùn. Wọ́n gbọ́dọ̀ máa wà nínú ìmọ́lẹ̀. Wọ́n gbọ́dọ̀ máa wà nínú ìmọ́lẹ̀. Wọn ì fẹ́ràn omi gbóná. Nǹkan tútù. Nǹkan tútù ni wọ́n máa ń ṣe. Bíi pé kí wọ́n mú kí nǹkan kan máa ṣe wọ́n lẹ́sẹ̀, kí nǹkan kan máa ṣe wọ́n lágọ̀ọ́ ara, kí wọ́n máa fi nǹkan gbígbóná pa ìràwọ̀ wọn ìfẹ́ gẹ́gẹ́ bí ìràwọ̀ wọn. Bọ̀tí àwọn ọmọ oṣù yìí wọ́n nídìí láti ṣe pé kí ni wọ́n máa ń nídìí sàrà. Táyé wọn fi torí àwọn iṣẹ́ tó jẹ mọ́ṣẹ́ wọn jù. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n mọ̀ wọ́n, gbogbo ayé ó mọ̀ wọ́n. Tí wọ́n bá ṣòwò bí ká máa ra nǹkan, ká máa tún tà, wọ́n á ṣe. Tí wọ́n bá jẹ́ pé wọ́n bá ń travel ọmọ oṣù yìí, wọ́n á máa lọ ìrìn àjò,
wọ́n á máa dìbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ oṣù yìí ẹlẹ́dàá wọn ò kì í ṣèyàn. Wọ́n fẹ́ dá dúró ni. Wọ́n kàn dá dúró níràwọ̀ wọn bá ṣe pé kí wọ́n wà lábẹ́ èèyàn pé máa dáná oúnjẹ máa owó ohun ìṣòwò oúnjẹ. Àwọn ìṣe nǹkan níná àwọn ìṣe nǹkan pé sọmọ pé ká máa dín kàrà ká máa ṣe ráìsì ká máa dùndú ká máa indomie ká máa gbóyàn máa ṣe bẹ̀ kán máa rò ó kán máa ṣe ìràwọ̀ wọn ò sí. Bàbá ti ń já gbogbo ẹ̀tàn fún yín ẹjẹ́ àdàdúró bẹ́ẹ̀ ẹ̀wọ́n tó bá fẹ́ gbọ́ pa October síwájú wá pé bàbá. October yẹn gẹ́gẹ́ bó ṣe wá tún wà fún wọ́n máa ń fẹ́ pé kí àwọn ṣe nǹkan káwọn èèyàn máa bá wọn jókòó. Bí àpèjẹ. Bí àpèjẹ ẹlẹ́dàá wọn dẹ̀ máa ń fẹ́ ìyẹn là á fi sọ pé wọ́n á wá àgbàdo só ti yé báyìí nísìnyí àgbàdo yẹn wọ́n á wá àgbàdo wọ́n á máa wá ọkà bàbà wọ́n á máa wá èrè ẹ̀wà wọ́n á wá máa fi iyọ̀ àti ṣúgà wọ́n á wá tán bá lè bá wọn gbé lódò ó ní bí wọ́n sì máa bá wọn gbé tí wọ́n bá sí nílé wọ́n á máa bá wọn bẹlẹ́dà wọn nínú omi. tó bá wọn náà bá dẹ̀ lè ṣe é tó wọn bá lè wà bẹ́ẹ̀. wọ́n bá lè wà bẹ́ẹ̀ wọ́n á gbé dání ẹlẹ́dàá wọn fẹ́ pé wọ́n máa fi sun omi kí wọ́n máa fi máàmù bọ́ lórí ọkọ kí wọ́n máa fi máàmù bọ́ lórí aya kí wọ́n máa fi máàmù bọ́ lẹ́nu iṣẹ́. Wọ́n dẹ̀ máa ń ní ìgbèjà ẹsẹ̀ Ṣàngó sábà rẹ̀ yọ wọ́n lẹ́nu. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi nǹkan gbígbóná wọ. tó lọ́mọ ẹ̀rọ ni wọ́n níbi nǹkan gbígbóná wá fi wọ̀ yẹn ní mo wá ń já tàkò rẹ̀ tó máa ń jẹ́ wàhálà fún wọn jù nínú àwọn ọmọ oṣù yìí. Ọwọ́ á tún ní ẹ má jẹ́ sọ gbogbo ẹ̀ tán ó tún wá ní nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa jíwí sí omi láàárọ̀ kó tó di pé wọ́n jáde. nǹkan tó di pé wọ́n jáde ó yẹ kó máa fi ẹlẹ́dàá wọn bẹ omi kó tó di pé wọ́n máa jáde torí pé kíni kò síbi tí ò sómi bẹ́ẹ̀ mómi kọ́ọ̀bù kan náà tí wọ́n bá fi bẹ̀ tí wọ́n bá ti mọ orúkọ tí wọ́n ń pe omi ọ̀nà á máa ṣí ọ̀nà á máa là fún wọn but ẹni tó bá ti wá fẹ́ àwọn ọmọ tó bá ti àwọn ọmọ oṣù yìí wọ́n yin ẹlẹ́dàá yẹn jẹ o. Kí ni mo wí? Wọ́n yin ẹlẹ́dàá wọn jẹ. Wọ́n yin ẹlẹ́dàá wọn jẹ tí wọ́n bá fọwọ́ gbẹ́ ẹlẹ́dàá fún yàn ẹlẹ́dàá wọn máa ń gbèjà o. Òun ni pé ọkùnrin tó bẹ́ẹ̀ lè disappoint wọn kó tó ráyé ṣe ọ̀nà ó jìn o kó tó ráyé ṣe ọ̀nà ó jìn o torí pé kí ni tí wọ́n bá ti sí ti ẹlẹ́dàá yẹn máa ń gbèjà ẹlẹ́dàá yẹn máa ń gbèjà torí wọ́n máa ń lórí lọ́wọ́ orí o orí tó gba lára orí mi gbè mí o orí tó gba jèrò orí mi gbè mí o orí tó gbọ̀rọ̀ gún àga orí mi gbè mí o. Ẹlẹ́dàá báyìí gbogbo wa pátá kẹlẹ́dàá wo gbèjà wa kẹlẹ́dàá wo gbèjà wa mọ́jà sì jẹ mọ́jà sì mu mọ́jà sì lẹ̀tẹ̀ kó a má máa sùn sínú òkùnkùn kó a má máa wọṣọ dúdú kó a má máa sùn sínú òkùnkùn kó a má máa wọṣọ dúdú. Àwọn lè lo aṣọ pupa ni. Wọn ò lè lo aṣọ pupa àwọn náà ò lè lo nǹkan red nǹkan white àti nǹkan blue nǹkan blue but nǹkan green but blue dáa fún wọn jù tí wọ́n bá fẹ́ ṣe nǹkan pé wọ́n fẹ́ ṣe nǹkan àpèjẹ àbí wọ́n fẹ́ ṣègbéyàwó wọ́n jẹ́ kí green máa wà nínú aṣọ. Green àti blue. Green àti blue ọmọ ìyá kan náà ni but kàn máa lo red kàn dẹ̀ máa tẹ́ red sórí bẹ́ẹ̀dì wọ́n sì sọ̀rọ̀ àṣírí fún ọ̀rọ̀ ọmọjà gbọ́ wọn ì sọ fọ́mọ oṣù yìí o wọn ì láṣìírí lágbájá wọn ò fẹ́ràn òfófó wọn ò dẹ̀ fẹ́ràn àbòsí wọn kì í fẹ́ràn àbòsí àwọn èèyàn wa máa ń dà wọ́n púpọ̀ wọ́n máa ń dà wọ́n àwọn èèyàn máa ń dà wọ́n orí wọn dẹ̀ máa ń gbèjà bọ̀tú nídìí kan máa bẹ́lẹ́dà sínú omi fún wọn torí pé kíni tí wọ́n bá ń gbúrò oore o tí wọ́n bá ti fẹ́ so mọ́ wọn a fẹ́ máa padà tí wọ́n bá ń gbúrò oore a fẹ́ máa padà jàǹkárí kò wọ̀ sábà máa ń kọ́ ọmọ oṣù yìí lójú. Kí ni mo wí? Jàǹkárí wo máa ń sábà kó. Ìdí aláǹtakùn kó máa lọ kí jàǹkárí wọ̀ kọ́ wọn lójú báyìí kan sí báyìí
wọn sì sábà ka nǹkan kún ṣùgbọ́n wọn gbọ́dọ̀ ṣépè fọkùnrin èyí tó bá jóbìnrin èyí tó bá ti mọ ọkùnrin wọn náà kẹ̀dẹ̀ rí àwọn náà bẹ́ẹ̀ náà ni orí tiwọn náà máa ń gbèjà tóbìnrin bí lọ disappoint wọn tó bá gbọ́kànlé kóbìnrin yẹn tó rọ́wọ́ mú ọ̀nà ó jìn o ṣùgbọ́n wọn ka nǹkan kún níbi àìka nǹkan kún yẹn làwọn òbí wọn fi gbọ́dọ̀ máa múra níbi àìka nǹkan kún yẹn làwọn èèyàn wọn gbọ́dọ̀ máa múra èyí tó jóbìnrin wọn kì í sábà tètè fẹ́ fọ́kọ ọ̀rọ̀ iṣẹ́ ọ̀rọ̀ báyé wọn ó ṣe dá bí wọn ó ṣe travel bí wọn ó ṣe ṣàṣeyọrí bí wọn ó ṣe ṣe nǹkan kan ni máa wà lọ́kàn wọn èyí tó jọkùnrin inú wọn náà wọ́n tètè fẹ́ kọ́rọ̀ obìnrin kún bí wọn ó ṣe rí ilé kọ́ bí wọn ó ṣe ní iṣẹ́ bí wọn ó ṣe ṣe ló fẹ́ máa ń wà fún wọn bọ̀tí wọ́n fẹ́ máa ń gbúrò oore fẹ́ máa ń padà wọ́n fẹ́ máa ń gbúrò oore fẹ́ máa ń padà láàfin ni kọ́ máa fi ìpèsè omi wọ́n máa fi ṣe nǹkan sínú ìpèsè omi fún wọn kí gbogbo nǹkan fi lè tùbà ló fi lè túṣẹ́ bó ṣe tí wọ́n bá wá ṣe á jẹ́ déédé aago kan lọ́sàn-án àbí bí aago 2 lọ́sàn-án ìgbà tọ́jọ́ bá darí ni wọ́n á gbé lọ tó bá jẹ́ pé àwọn wọn ò ṣe fún wọn wọ́n lè lọ ṣe sàrá iyọ̀ ṣúgà owó pupa kan owó tó ní bíi 100 naira bíi 6 kó wọ́n fọ́bìnrin 3 kó fọ́kùnrin 3 kó jẹ́ bí aago 2 lọ́sàn-án bó bá jẹ́ 2 lọ́sàn-án kó dẹ̀ máa jẹ́jọ́ tọ́ọ̀sì tàbí tí wọ́n bá kírun jímọ̀ tán. ẹ̀yin October kí lẹ gbé fún bàbá jẹ tí bàbá fi ṣàlàyé October ní ṣẹ́kẹ́ aláwọ̀ oṣù tó wù náà ní ẹ pè ní àwọn arírẹ́ ṣùgbọ́n October báyìí bàbá gé pé bàbá explain ẹ̀tàn yín October kú oríire náà o pé yàtọ̀ lójú oṣù òmìnira ni o àbí October ni bàbá mi. àwa tá a gbé wáyé rè. ó tán àgbájọ tí bàbá fi ṣàlàyé ẹ̀ ṣe ní padà ká bàbá mọ́kànnà èmi pàtíkúlárì mo ká bàbá mọ́kànnà ẹ̀yin ará ilé òun náà nìyẹn ní ṣe kí báyìí lọ bèrè fún gbogbo èèyàn October pátápátá ṣe rí pé wọ́n yànnà nú ẹ̀tàn bójá wà ń sìn wọn mọ́ǹtì míì ló bá tún di November kí bàbá má ṣàlàyé tán kan tún gé pépépé ẹ̀yin ará ilé tó bá fẹ́ mọ̀ sí nípa October tó fẹ́ mọ̀ sí tàbí o fẹ́ máa ṣe àwọn sàrá yìí ò sí nílé fẹ́ kọ́ máa bẹ́ iṣẹ́ àwọn fẹ́ máa ṣe lọ́dọ̀ wọn kan sí Baba Alubarika rọbì dànù ní ìlú Ìgbòdú ní Ìkòròdú bíkíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ mẹ́sọ̀ pé dé Ìkòròdú garage ẹ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction lé Baba Alubarika tàbí kẹ́ ẹ pé 08023 829492 08023 829492 ire o kó dànù.